Oh, so wonderful. God is great. Ìyá àbí kẹ́ńkọ́. Ó ń kọ́lé lọ́wọ́. Ìgbà wo náà ṣe bẹ̀rẹ̀ ṣe bíríkìlà? Ìgbà tẹ́ sórí bú lọ bí tẹ́ lọ náà ni. Kí ni sí ọtí fáwọn ọ̀rọ̀ advance náà lẹ̀? So wonderful. Ìgbà wo ló lọ sílé organizer? Tí mo sọ fún pé táyà mi kan jò ní. No, ìkan tí mo wò yìí ó jọ 2 and 2 bless. Kí ni yóò dàgbà tó báyìí kí n tó lọ? Kí lẹ̀ ń sọ? Eléyìí. Okay, àyà mi. Gbogbo nǹkan ló ń tóbi sí lára mi àfẹ̀yìn tẹ́páyé yín kàn ń dojúrú sí lójoojúmọ́. Kí ni? Ìgbà wo ló ní grey white? Ìgbà wo ló orun funfun lórí? Okay, grey hair. Àti primary school ni hereditary ni. Electricity. Hereditary mo jogún ẹ̀ láti ọ̀dọ̀ àwọn family mọ́mì mi. Yeah. So wonderful. I just be back from Ghana. So mo kàn drop lórí bike mẹ́rin. Ẹ káàbọ̀. Ó gbé mi láti Gọ̀lọ̀. Ẹ káàbọ̀ ṣé ẹ dágbére fún mi kẹ́ tó wá máa sọ pé ẹ dé láti ibì kan. Ẹ máa pẹ̀lẹ́ kùnà wo pink aago pink obìnrin ló rà fún yín abẹ́ ìjìdó ọkùnrin ó ń lo pink obìnrin ló ń lo pink. It's a pinkless. It's a pinkless. Yeah, bá a ṣe ń lò ní Ghana nìyẹn. Ayé yín ṣáà bàjẹ́ ṣaṣẹ́ ìṣoríire mi tẹ́ ti ń bọ̀ báyìí. No. Mo mọ̀ pé sọ́nà. Kò sí nǹkan kan lé. Mo sì wà mi ò mo dira mo sì wà bí 100 cedis. 100 cedis. Yeah, that is be almost 100,000 in Nigeria money. Ẹ wá ríyàn sọ fún ibi tẹ́ ti ń bọ̀ pé ayé yín ti bàjẹ́ ẹ̀ ṣoríire. How come? Ọmọ ọlọ́kadà tó gbé mi gan wọ́n náà ti yọ subsidy kí tó dé ibi tó yẹ kó gbé mi bíi 300 ó tún ní 400 bẹ́ẹ̀ also mo fún ní 100 tó kù mo fún 500 naira kó máa mú lọ. Ẹ̀dẹ̀ ti ṣe nǹkan rẹ̀ láyé yín oríire tẹ́bí yín kan ò ṣe rí ẹni sùúrù èwo ni àwọn kí ló dé. That is the key of padlock tí mo fún máa ti báàgì mi kán má lọ jí mi ní something lọ. Ìyẹn náà báàgì òkìrìkà tẹ́ ra ẹ̀. It's not òkìrìkà bag it's a Accra bag. Eléyìí ó ṣe Ghana must go this is Nigeria must go. Ẹ̀pẹ̀lẹ́ mo dẹ̀ láìkí gbogbo Ankara yín náà Ghana náà ti bá yín kóṣẹ́ sí báyìí o. Yeah, that is how we roll in Ghana. Ẹ̀fọn ló wá jẹ́ ilẹ̀ fi ní gbogbo spọ́ọ̀tì abẹ ní minsus. I don't know mo change àwọ̀ mi ni. Ẹ change àwọ̀ yín. This toto is like bí gbàtẹ́yàn ya tattoo ni. Bí gbàtẹ́yàn ní máàkì ní Accra. Eléyìí téèyàn máa fi lọ ya tattoo Nàìjíríà ẹ̀fọn ló máa ya tattoo fún yàn lọ. I just back from. Ní káàbọ̀. Ṣé ilé yìí náà lẹ fẹ́ dé sí abẹ́ tí ẹ fẹ́ ra lé. No, ọ̀dọ̀ dáàdì mi ni màá dé sí. Okay. This weather is so hot. It's so hot. Ó gbóná síbẹ̀ sí lò náà yẹn. Ẹ tètè máa lọ lé síbẹ̀ lé sí ilé yín. Ẹ tètè máa lọ. I just back from Ghana. Ẹ pẹ̀lẹ́. Mi ò mọ time tí mo lè gbé jáde mo fẹ́ lọ fi flex. Ẹ fẹ́ fi mi flex. Yeah. Flexi. Okay. Ó ti mi. I can take you. Ẹ wá ń rọ̀lẹ́. Ìrọ̀lẹ́. I will take you to flex. Àbíṣẹ́ ìṣe orí yín ò dàrú kí ló ṣe yín ẹ jẹ́ máa lo mouthwash.